Adéyẹmí àbúrò ilé ti bàbá bàbá ọlọ́wọ́ pa pípẹ́pípẹ́ lòun ṣàlọ́ kábíyèsí ayé orílẹ̀ ẹ̀pẹ́. mo bàbá àdúrà aláìlúwà ẹni náà ní máa wá ẹ ṣe 50 lójú wa wàsíwájú olórí ààrẹ kábíyèsí ayé òkè ayé ọba mi. bàbá ìfọ̀nà ó máa bá ẹ̀ ayé ọba ni. Abdulgafar èyí ọba lọ́dẹ nílùú London ayé ọba ni. Abdulgafar ọmọ tàyí lámọ́ kí ẹ ayé ọba ni. Abdulgafar ọmọ kejìlá orí náà ayé ọba ni. ọmọ kábíyèsí máa báyìí ayé ọba ni. ọmọ kejìlá orí náà ayé ọba ni. ṣé o kọ́ ìgbé o ṣe kọ́ ìgbé èyí ọ̀pàdé ìgbàgbé ayé Abdulgafar ọmọ yìí lóhùn láti bí ìgbẹ́lu lọ́dọ̀ bàbá lọ́wọ́ bá padà dé lọ́nà lọ́wọ́ bá tẹ́jú olúwọlé ọ̀pá padà ìwádìí àwọn olúwọlé ti ìjàmbá ọdún. èyí ẹni àìdè bọ́bọ̀ ọ̀rọ̀ bí ọkọ̀ lèjì rẹ̀ ọmọ ọkọ̀jì abẹ́ àjàyí aláṣẹ plasma hotel àdúrà àgbàdo àkọlẹ̀ ní òkì èmi là ń ṣe ọjọ́ bí ọdún márùn-ún lólélógún kábíyèsí 25 àtúnṣe 45 years tí bàbá gbadé àyíké ọgbọ́ ọlọ́wọ́ ọmọ òṣè. nínú àwọn ọmọ wa tó rẹwà àwọn bí lọ sí ìlú ìtẹ́lifà àbẹ́ Abdulgafar àdúgbò ẹ̀rọ bàjẹ́ àwọn ẹ̀rọ àbá. Bàbá bẹ́ẹ̀ ní ìyẹ̀wò lórí. Ọ̀rọ̀ sábì ìlú ìdààmójú pẹ́lẹ́pẹ́. Wọ́n ti wọ́n lọ bẹ́ẹ̀ tẹ́ ìlú lọ́wọ́ wọn.
èèyàn tí ó mọ̀ ẹ́ ọba sá àwọn oníyọ̀ náà wọ́n padà ẹ̀ lójú. wọ́n bẹ́ kí kábíyèsí ọba bọ́dà sí àlàyé ọba ọba bẹ́jẹ́ bí alábọ̀dọ̀ ti lu àgbòdò àjọ̀dúnmọ̀ bí àkọ́kọ́ ọkọ̀wé olówó orí ayaba kábíyèsí àgbòdò. Òní ọ̀sìn tí ìpàdé ní ìsìn tí ó tẹ̀. Àwọn bí àyè mi wá sí ìwò. Òní ọkọ̀ tóbi. Ó jẹ́ ní tẹ́tẹ́ lórí àyè ẹ̀fà àwọn bí. Ìyàwó ọmọ ọmọ àkùnrin lójú. Olúyà àjùyà ṣèwé ìyá àrùyà àjùyà. Kábíyèsí alágbàdo ọkọ̀ wọn sọ ìfọ́. Wọ́n sọ ní Bọ́kíyà ìpìlẹ̀ òyìnbó ayaba. Wọ́n ní mo dá ṣáínà ọgbà sábò kíyà o. Ọba tó bá ṣe ìlú mi àlàyé ọmọ mẹ́jọ rí. Adé mẹ́lẹ̀ ní ìgbà tàbí ìfẹ́rẹ̀ sọ̀rọ̀. Adé sí àná àbòrò mi. Àlàyé. Ọba ló sèrè òyìnbó mọ̀ kí ẹ. Àlàyé. Àwọn ọba bí náà bá pa àlàyé. Àlàyé àgbàgbọ́ àlàyé. Òṣìlẹ̀ òun lórí kọ́lá àlàyé. Àwọn iṣẹ́ ní kọ́lá ọ̀hún. Ẹni mọ ìyáde ìyọ̀ mi pàdé àlàyé òyìnbó. Òṣìlẹ̀ òun. Ẹni mọ ìyáde ìyọ̀ mi pàdé àlàyé òyìnbó. Aládé ló bí mi lọ́pọ̀. Ìyá tèmi náà ẹ̀wẹ̀. Aládé ló bí mi lọ́pọ̀. Ọ̀nà méjèèjì tó ti rí mi. Wọ́n ti jọ aládé àyẹ̀dẹ̀wá sí ìlú. Wọ́n jọba nílò owó ṣàtọ́lá ọ̀rọ̀ yìí. Ìwọ̀n jẹ́ ìwọ́kẹ́. Wọ́n jọba nílé wọn dáhùn.
ló bá mi tọ́jú ọmọ rẹ̀ mú bọ́ sùn. Ìwé wọn lè kó ọba mi kí. Àyẹ̀wò ẹlẹ́dọ̀. Champion Iran, Akimbo News. Ameria, Elenia, Olú ọmọ aláàbò, Àìkè aláàbò, Àbí aláàbò, Ọlágúnpọ̀ aláàbò, Bẹ̀yẹ̀ ọ̀bọ̀bọ̀, Ṣúgà aláàbò, Orí ọmọ àti ìdọ̀tún. Ibo lè gbàjà yé títí. Ẹ bá mi tọ́jú bàbá mi. Ẹ bá kí kẹ̀kẹ́. Bá kí kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ àjọ láti dá. Orí ní lọ́dún yìí. Ẹ ti mọ búrú yìí jẹ́ o. Bá kí kẹ̀kẹ́. Bàbá mi ní orí ní lọ́dún yìí. Ó ṣú ẹ̀jẹ̀ lágbára láwọn ọba. Kẹ̀kẹ́ ẹ ti mọ búrú yìí jẹ́. Ẹ mọ búrú eléyìí jẹ́ o. Iṣẹ́ lọ́dọ́ mọ́ ṣàkóso tó wọ náà ọlọ́run. Àbíjà náà wọ́n bẹ̀rẹ̀. Àbíjà náà wọ́n bẹ̀rẹ̀. Ọmọ kábíyèsí àtọ̀rọ̀ àtọ̀rọ̀ orí mo ṣe àjọ. Ṣé ní àwọn ilẹ̀ mọ́ra àpá? Ọmọ náà máa ń jọ bàbá journalist par excellence ní tipẹ́tipẹ́ látàáyé yìí wáṣẹ ṣe túbọ̀ láti dáwọ́ kábíyèsí ọba àbúṣí àwọn àtàlẹ́ká yìí lórí alábàgbé oníkẹ́ mi yípa bàbá nínú wọn náà fi àdínú ọ̀dọ́ ńlá ṣe bí ọ̀rọ̀ mi ọ̀tún bá bí ọ̀rọ̀ mi. Ayébú ló kí àyíké wá sí ìlú. Ẹkú ẹ̀dùnwọ́tì ọba yìí lápá àtàyè. Ọba ilé ẹ̀rù ó ní bí ìpínlẹ̀. Ṣé kí pọ̀jù jẹ́ ẹ̀kú ọ̀tẹ̀? Àtúbà nípa níyẹ̀wò ọ̀rọ̀. Mo kí àyíké wá sí ìwà lórí ọ̀gbìn. Àkọ́kọ́ ọmọ bá àkọ́rọ́ àkọ́rọ́ ní mo ṣe náà jìnnà owó ẹ̀ṣẹ́ṣẹ́ ní ìgbàlódé ìrọ́ bàbá tẹ̀lé lọ́tọ́ṣọ́ bẹ́ẹ̀ lọ́tọ́ lọ́ṣọ́ bẹ́ẹ̀ dúdú ẹ máa kúrú ní ìrè ìwé ọ̀gbàjà yẹ gidi láti kí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní bàbá gidi àti ọba bá bí mi yá rẹ̀ Bàbá olóòwò èèyàn.
àjọpọ̀ bàbá fìtì mọ́tì bàbá ọlọ́lá bàbá olówó ẹ̀yọ́ bàbá olówó kẹ̀kẹ́kẹ̀kẹ́ bàbá bíbí yá sílẹ̀ ọmọ ṣó ọmọ kẹ̀kẹ́ mi bàbá.